the only thing tí mo nígbàgbọ́ nú ẹ̀ ni pé mi ò sùn mi ò kì í wo àìsùn àìwò yìí kì í ṣe èdì ṣùgbọ́n àwọn ẹ̀bùn tí Ọlọ́run fún èèyàn yẹn tó mọ̀ pé a máa jẹun lórí èèyàn kò ní jẹ́ èèyàn ó sùn kákọ ní lédè India ni kákọ ti funk ni kákọ ti high life ni kákọ ti wákà ni ká ronú nípa odò tó lè pààyàn lẹ́rìn ká ṣe wákà mi ò kí ń sùn náà ìrìnà òwò bí mo ṣe gbẹ bí ṣe pé ń jẹun ìwé ń jẹ́ ọ́dà ìjẹ́sì àbí rẹ̀ tó èèyàn ń struggle náà ná gẹ́gẹ́ bí ntọ́ sọ ṣùgbọ́n ntẹ́mi ní struggle ni pé àdúrà ṣá àdúrà mo máa ń gbàdúrà dáadáa mo believe in power of prayer. sori wọ́n ti paragon. níwọ̀n mo sọ fún gẹ̀ẹ́kan mo fẹ́ fẹ́. Yeah, no, I just like everything about you. You are just a paragon of beauty. Only rárá I'm an SEO and I don't believe in the power of paragon. Allah. Mo da so mi Ọlọ́run ni da so re. Ìpè ló dá fún mi yẹn. Gbenga. Ó ṣòro lé bá o kí ló dé tí. Nàìjíríà wọ́n àyàn ò lọ sáré fún ọ. Wọ́n sáré. Wàsíù lẹ̀rọ ẹ̀ bá mi jù. Wàsíù. Bàṣà tó bá ń gbọ́ tó bá ní àṣìá tòwọ́ rẹ̀ dà. Ló ń gbọ́ mi kò kú mọ́ ọmọ mọ́gàjì. Ngalẹ̀ ò gbọ́dọ̀ lẹ́gà. Gbogbo àwọn èèyàn náà tún máa jó. Ọmọ túmọ̀ ẹni. Àṣìá ṣì. Tòwọ́ rẹ̀. Àṣìá tòwọ́ rẹ̀ dà. Ngalẹ̀ gẹ̀ẹ́lì yẹn. Ngalẹ̀ ò gbọ́dọ̀ lẹ́gà. Kò gbọ́dọ̀ lọ. Mélé ṣàì Máríà. Mélé ṣàì fẹ́. Elijah Gbenga Adeboye. Ibo la Abẹ́fẹ́ ti wọ̀? Abẹ́fẹ́ ló kì mí, Abẹ́fẹ́ ni mọ́mì mi máa ń pè mí, wọ́n ń pè mí Gbenga. Àbúrò mi l'Àyọ̀fẹ́. Orí àwọ̀. Ìyàwó mi l'Àṣàkẹ́. Ẹ̀gbọ́n mi ni Àtúnkẹ́. Ìyá mi l'Àbẹ́gbé. Gbẹ̀ngbẹ̀ mama Adeboye. My mama name na Dickiness. You know say all these people then they take one mama name do juju. My mama name na Dickiness. Dickiness Afolabi. Papa ko. My papa na Rufus Adeboye Afolabi. In the overseer of the Apostolic Church. Who to be like you na Satani? Okay now. Mi ò believe pé mo ya pátá. Because anything tó bá lè ba image daddy mi jẹ́. Mi ò gbọ́dọ̀ ṣe nìkan. Bọ́lá ń ṣe ń lo kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹlòmíì tó gbé gáàrùn pásítọ̀ wọ̀ kì í ṣe pásítọ̀ nù ilé kì í ṣe pásítọ̀ nù ẹ̀mí. Àbọ̀mọ̀ Kọ̀lẹ́ntì Àyìnlá kọ́lọ́ ń jẹ́ kẹ́mi rẹ̀ gùn. A ní kan ní Bongo Hotel afẹ́jú tótó bẹ́ẹ̀ kọ́ ní ṣe ń lé. Ẹlòmíì ọdẹ ti wá túbọ̀lẹ̀ ṣùgbọ́n ó kúrọ́bájú. Bíbí mi ìwáyé mi àwọn òbí sọ pé ó lágbára díẹ̀. Gbogbo nǹkan mi ló wà interesting ṣùgbọ́n tí mo máa ń pè mo rántí pé mo máa ń ṣe jù pé mo máa ń ṣe èèyàn jẹ gan. Bí èèyàn bá rìn báyìí màá fẹ́ rìn bó ṣe rìn tí èèyàn bá sọ̀rọ̀ báyìí màá fẹ́ sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀.